happy birthday sir ọ̀gá Bello mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ ẹ kú oríire ìrìn àjò 50 ọdún nínú ayé kì í ṣe ìrìn àjò bíntín ọjọ́ 9 oṣù 5 ọdọọdún ọjọ́ ńlá ni ọjọ́ tí baba Adébáyọ̀ Sàlámì tọ́ omi ayé wò ọjọ́ ayọ̀ ni ọjọ́ alárinrin ló jẹ́ 70 years lókè èèpẹ̀ àmọ́ lóore la fi ń bá bàbá yọ̀ ọjọ́ 9 oṣù 5 ọdún 1952 ni wọ́n bí ọ̀gá wa aṣíwájú wa bàbá wa Alhaji Adébáyọ̀ Sàlámì ọ̀gá Bello bàbá kéwú wọ́n sì tún kàwé kó tó di pé wọ́n yan iṣẹ́ aré orí ìtàgé láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ wọn tí Ọlọ́run sì gbà fún wọn lẹ́nu rẹ̀ tí wọ́n wá dígí ọ̀gẹ̀gẹ́ tí wọ́n dígí àgùnlà tí wọ́n dígí àlọ́yè láwùjọ bàbá wá dígí tí tọmọdé tàgbà ń sá sí lábẹ́ ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì wá di omi òkun tí gbogbo ayé ń bùmúbùwẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà congratulations sir happy birthday bàbá at 70 mo bá bàbá yìí dúpẹ́ dáadáa bàbá balẹ̀ nínú ayé wọ́n sì ti lapa sí rere ọ̀rọ̀ ọ̀gá Bello kì í ṣe ti ejò tó kọjá lórí àpáta tí ò lápa bàbá ti lapa nínú ayé ọmọ ẹ̀dá ènìyàn bàbá ti lapa nínú ìlú láàrin àwùjọ ṣé kò wá tọ́pẹ́ ọ̀rọ̀ ọ̀gá Bello alihamdulilayi ọpẹ́ lọ́jà sí wàláì aṣojú Oduduwa aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko ká dúpẹ́ ni lórí ìrìn àjò ọ̀gá Bello ọjọ́ òun rèé bí àná yìí tí wọ́n bí bàbá ní Pàkátà nílé Ìlọrin àwọn tí mo fi ń bá bàbá yìí dúpẹ́ ọ̀pọ̀ èèyàn ló ṣe ẹ̀gúsí tí ò sì jẹ ọbẹ̀ rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayọ̀ ìdùnnú àti àlàáfíà ni ọ̀gá Bello fi ń jẹ ọbẹ̀ ẹ̀gúsí tọ́sẹ́ ẹ kú oríire Adébáyọ̀ Sàlámì ó ń yẹ yín láwùjọ bó ti wá yẹ yín yìí lágbára Ọlọ́run kò ní yẹ̀ ẹ́ lẹ̀ Adébáyọ̀ Sàlámì kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bàbá di lílì tí gbogbo ayé ń sápẹ́ wò láwùjọ ọ̀gá Bello bàbá di òṣùpá àràmọ́jú tí ń tàn fún tọmọdé tàgbà ọ̀gá Bello òkìkí ọlá òkìkí iyì Adébáyọ̀ Sàlámì bí Ọlọ́run bá ń bẹ lẹ́yìn ọmọ ènìyàn bí idán ni ayẹyẹ ọjọ́ bí 50 ọdún ọ̀gá Bello ó sì gba gbogbo òlú kankankan ẹ̀rí kádàrá lórí ọmọ ẹ̀dá ẹ̀rí àyànmọ́ lórí ọmọ ènìyàn ẹ̀yin èèyàn wa ẹ̀rí orí ti gbé Adébáyọ̀ ọmọ Sàlámì ọ̀gá Bello ó sì wá di ẹni táyé ń pè wò láwùjọ ní rere bàbá sì wá di ẹni tí gbogbo ayé fìlú kì àrà tó bá wu Ọlọ́run ní fi èèyàn dá ẹ̀rí àrà rẹ̀ tí Ọlọ́run fi Adébáyọ̀ Sàlámì dá ọmọ wọn nílé Ìlọrin ẹni Ọlọ́run ní ọ̀gá Bello ẹ̀kọ́ sì pọ̀ púpọ̀ lára rẹ̀ tí èèyàn ń kọ́ ọmọ Sàlámì dá léèyàn bàbá kóyàn mọ́ra dáadáa kò sì ní gbéraga ọ̀gá Bello a sì máa fẹ́ dáadáa fún gbogbo ènìyàn aláàánú ni bàbá gbọ́n wọ́n sì ní làákàyè Adébáyọ̀ Sàlámì happy birthday sir 70 years ọ̀kàrẹ̀ bàbá yìí ọ̀kan ṣoṣo àràbà ọ̀tayọ ẹgbẹgbẹ̀rún ọ̀ṣunṣun ọ̀gá Bello mọ́ mi gbóró tìtìtì ọ̀gá Bello ọ̀gá wa iṣu ọmọ tí ń jiná yìí láíláí kò ní í jò yín lẹ́nu àjẹpẹ́ lẹ́jẹ̀ oúnjẹ ọmọ nínú ayọ̀ ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àlàáfíà mo bá yín dúpẹ́ bàbá ẹkún ayọ̀ lójú ọ̀gá Bello àwọn ọmọ jọ bàbá lójú pẹ̀lú nǹkan ìdùnnú ẹ̀bùn pàtàkì lọ́jọ́ ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún àwọn ọmọ ya bàbá lẹ́nu
kí ọlọ́run ó jẹ́ káwọn ọmọ tiwa náà yàn kí wọ́n yanjú bíi ti ọmọ Sàlámì. ọ̀gá Bello bàbá tó fẹ́ràn àwọn ọmọ rẹ̀ ni bó ti fẹ́ràn àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ló sì fẹ́ràn àwọn ọmọ ọlọ́mọ ni bàbá fi ń lọ sókè lálálá. àpẹẹrẹ rere gbà ní Adébáyọ̀ Sàlámì. àwọn ìwà ọmọlúàbí tá a mọ̀ mọ́ ọ̀gá Bello pọ̀ ló jẹ́ kí ó jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. ayẹyẹ ọjọ́bí 50 ọdún tí Adébáyọ̀ Sàlámì ṣe gbogbo ayé ni wọ́n ti ṣe ẹ̀yẹ fún bàbá. iṣẹ́ ọwọ́ rẹ̀ ló jẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fẹ́ dáadáa fún ọmọnìkejì iná wọn kì í jó rẹ̀yìn. a kí ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyàwó ọ̀gá Bello ẹ kú oríire ayẹyẹ ọjọ́bí 50 ọdún Alhaji Adébáyọ̀ Sàlámì. kí Ọlọ́run ó jẹ́ kí bàbá ó pẹ́ fún wa. gbogbo ẹ̀yin ọmọ náà la kí a kú oríire ti bàbá. kí bàbá ó fi ọwọ́ pawú kí wọ́n sì fi èrìgì jobi. kí Ọlọ́run ó lọ́rẹ̀ mi bàbá. ẹ̀yin ìdílé ọ̀gá Bello ní Pàkátà nílùú Ìlọrin a kí yín kú ayẹyẹ ọjọ́bí 50 ọdún ọ̀gá Bello. ọdún tí ń bọ̀ yóò ṣojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan. ọ̀rọ̀ ọ̀gá Bello ó tọ́pẹ́ ó sì táyọ̀. a kí gbogbo ìlú Ìlọrin lábẹ́ ọlọ́lá wa His Imperial Majesty Emir ìlú Ìlọrin ọba Dr. Alhaji Ibrahim Sulu Gambari CFR ṣéwù wàláhù yasibu kamina nas. àsìkò bàbá yìí ó dáa púpọ̀. rí gbogbo àwọn ọmọ Ìlọrin bí wọ́n ṣe ń gòkè lálálá. ìlú Ìlọrin ò ní bàjẹ́ ìlú Ìlọrin ò ní dàrú. Emir wa ní mọ̀nira àyípadà burú kò ní kàn yín láéláé. ìlú Ìlọrin kò ní dèrò ẹ̀yìn. a kí gbogbo ọmọ Kwara gbogbo ọmọ Nàìjíríà a dúpẹ́ lọ́wọ́ yín. ẹ kú àdúrótì wa. ọ̀gá Bello pé 50 ọdún ijó là ń jó ayọ̀ là ń yọ̀. ẹ̀yin ẹgbẹ́ òṣèré orí ìtàgé ẹ̀yin ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin ẹgbẹ́ olórin àti gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ a dúpẹ́ púpọ̀. ẹ kú àyẹ́sí ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì ọ̀gá Bello títí tó fi mọ́ àwọn oníròyìn a dúpẹ́ lọ́wọ́ gbogbo mùtúmùwà. aṣojú Oduduwa aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko àti ilé láti kẹsọ̀ròde. gbogbo ilé ló ń kí ọ̀gá wa Alhaji Adébáyọ̀ Sàlámì kú ayẹyẹ ọjọ́bí 50 ọdún. bẹ̀rẹ̀ látòrí Ayọ̀ Àjàká ayékùsíbì kan àpèsè gbogbo pèdèpèdè Alhaji Adéníyì Fatai Dankasi Jagaban. wọ́n ní ká kí ọ̀gá wa Adébáyọ̀ Sàlámì Ganiu Abioye Apampa Isiaka Olúbísí Awópégbà Gani Bàbá Òkìkí Abbas Olúmóyè Amúsàn Tòrótòró Baálẹ̀ pèdèpèdè Ṣẹ́gun Ọlọ́runwà Dòṣù Babalọ́lá Adéọlá Òṣàgbèmí Suleiman Ayọ̀dèjì akíkanjú ọdẹ ìlú Ìlọrin. gbogbo wọn ni wọ́n ń kí ọ̀gá Bello Alhaji Adébáyọ̀ ọmọ Sàlámì. Ṣẹ́gun Ọlọ́runfẹ́mi Ìṣọ̀lá Ògúngbẹ̀san lójú àlá mi. Isa Ọlọ́run ọ̀jẹ́ Gòkè Àkànbí Ẹkúnsúmi Sínà Garuba David Adéyanjú Akeem Abubakar Ọláìyá Òòṣà Kẹ́hìndé Abíọ́dún Philip. nígbà tí tẹlifíṣàn Moses Òjòló Adélérè Adémúyìwá Bàbá Òkodoro Bọ̀dé Àyàndá Kòkò Àṣà Mickey Bọ́lá Bello Taofik Lẹ́kan Kájọgbọ́lá gbogbo wa là ń bá bàbá yọ̀. Suleiman ọmọ Ògbóyè Sọlá Sẹ́ríkì Túnjí Gbàràdá Bọ́lá Olójòkú Túndé Bólúdé Kọ́mọláfẹ́ Adéjùmọ̀ pẹ̀lú Abíọ́dún Olódó Ayọ̀ Ináwọlé Àfáàdìtú Abímbọ́lá Adésẹ̀mọ́wọ́ Adégógó Máyọ̀wá Ògúnyẹmí Mr Baba gbogbo ilé ni wọ́n ń kí baba
tí wọ́n sì ń bá bàbá yọ̀. Bàbá Besco Azeez wọ́n ní ká kí bàbá Wàsíù Ọlọ́runlúgọ pẹ̀lú Rasidi Yekini aláràfá tí ọ̀kọ́ mọ̀. Èèyàn pọ̀, gbogbo ilé ló ń kí bàbá. Ọ̀gá Bello, happy birthday sir. Ká tún péjú ṣe tẹ̀mí. A kì í ṣe mọ̀, wọ́n lè bi ọ́ léèrè wípé ta ló kọrin ewì ọjọ́òbí 50 ọdún fún ọ̀gá Bello. Sọ fún wọn wípé aṣojú Odùduwà ni, aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko. Ká tún gbọ́ra wa nígbà míì.